Akínọlá Ọlámídé ọmọ bàbá tí ń já bíóyè mo tún dé lónìí gẹ́gẹ́ bí ìṣe mi. Mo sì bá ọkùnrin, mo sì bá obìnrin, mo sì bá Ọlọ́run ọba adániwáyé alágbára má bèrè àyè tó lù ú. Òun ló dákú tí kì í kú, Ọlọ́run tó dá àìsàn táìsàn ò lè ṣe, ọba tí kì í rẹ̀, ọba tágara kì í dá, ọba tí kì í kábàámọ̀ nínú ohun gbogbo tó bá ṣe, tí ó tún ṣe tó ṣe lọ́wọ́lọ́wọ́. Ìbà rẹ̀. Mo júbà ẹ̀yin àgbààgbà, ẹ̀yin lọ́gàálọ́gàá, ẹ̀yin bàbá, mo júbà ẹ̀yin ìyá. Ìbà. Kí ni tá pẹ̀kẹ́ lù lónìí? Òun ni òwe Yorùbá kan tó sọ wípé dídà lódà lọmọ dẹ̀gbẹ́, ẹ̀gbẹ́ kì í ṣe ilé ọmọ. Dídà lódà lọmọ dẹ̀gbẹ́, ẹ̀gbẹ́ kì í ṣe ilé ọmọ. Tí a bá wo òwe yìí dáadáa, a máa ń lo òwe yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹ̀ tó jẹ́ wípé ohun kan ló fa sábàbí rẹ̀ tí kì í sì kú ṣàdédé ṣẹ̀. Jẹ́ ká wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Nílẹ̀ Yorùbá, àbí ká sọ pé gẹ́gẹ́ bí ẹni tí orí rẹ̀ pé, gẹ́gẹ́ bí ẹni tí làákàyè rẹ̀ sì ń ṣiṣẹ́ bó ṣe yẹ. Nígbà tí èèyàn bá gbọ́n ọmọ kan sẹ́yìn, nígbà tí èèyàn bá pọn ọmọ sẹ́yìn, yóò kórè rẹ̀ sókè, yóò fọ̀já mu, yóò máa lọ níbi tó bá gbó tó bá fẹ́ lọ tàbí sí ohun tó bá fẹ́ ṣe. Ṣùgbọ́n nígbà tí a bá sọ pé dídà lódà tí ọmọ dẹ̀gbẹ́, kí là ń pè ní pé ọmọ dà? Ẹ jẹ́ ká wò gẹ́gẹ́ bí àpẹẹrẹ. Tí èèyàn bá pọn ọmọ, gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ̀yìn là ń pọn ọmọ sí. Ṣùgbọ́n nígbà tí èèyàn bá ń ṣe iṣẹ́ kan téèyàn ò ráàyè, tí ó dàbí pé ọwọ́ dídí ẹ̀, ìgbà yẹn ni a máa ń da ọmọ sẹ́gbẹ̀ẹ́. Ọmọ dídà sẹ́gbẹ̀ẹ́ ni pé obìnrin yóò tú ìró tàbí ọ̀já tó fi pọn ọmọ náà díẹ̀, yóò wá gbé ọmọ náà gba abẹ́ abíyá, pàápàá abíyá òsì, yóò gbé rẹ̀ gba abẹ́ abíyá, kò ní yọ kúrò lẹ́yìn, ṣùgbọ́n yóò wọ́ sí ẹ̀gbẹ́. Láti bẹ̀ yóò mọ̀ fún irú ọmọ bẹ́ẹ̀ lọ́yàn. Bóyá tí ọmọ bẹ́ẹ̀ bá ń sọkún, tí kò jẹ́ kó ráyè sí ohun tí ó bá ṣe. Nígbà tí ìṣẹ̀lẹ̀ bá wá ṣẹlẹ̀, a máa ń lo òwe yìí. Ìyẹn ni wípé tí kì í bá ṣe tí ń tó ṣẹlẹ̀. Lédè míì, Yorùbá sọ wípé ewúrẹ́ tó jẹ ẹ̀wà ló mú kí gbẹ̀gìrì ó sàn, tàbí pé ewúrẹ́ tó jẹ rèé ló mú kí gbẹ̀gìrì ó sàn. Ìyẹn ni pé sábàbí kan ló ṣẹlẹ̀ tó mú irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wá. Sábàbí rẹ̀ la ó mọ̀ sí, ibi ò sì ní ṣẹlẹ̀ lọ́dẹ̀ kó wá. Dídà lódà lọmọ dẹ̀gbẹ́, ẹ̀gbẹ́ kì í ṣe ilé ọmọ. Bóyá tá bá rí bí bóyá èèyàn kan tó ń mu gàárì, bóyá ti rò pé olówó ni tàbí pé ọlọ́lá ni, tàbí tí bóyá kì í tilẹ̀ mu gàárì tẹ́lẹ̀, tàbí irúfẹ́ oúnjẹ kan tí kì í jẹ tẹ́lẹ̀, tó wá di pé irú oúnjẹ bẹ́ẹ̀ làwa bá tó tún wá ń jẹ lájẹpọnu ńlá, wọ́n á wò pé lágbájá náà mo mọ̀ bá ti ń jẹ irú oúnjẹ báyìí, kí ló dé òní? Dídà lódà lọmọ dẹ̀gbẹ́, ẹ̀gbẹ́ kì í ṣe ilé ọmọ. Àtúpalẹ̀ òwe yìí ni bẹ́ẹ̀ ṣe ń lò nìyẹn. Tí ìgbà mìíràn tá tún máa pàdé, k'Ọlọ́run ọba kó ṣọ́ pàdé wa. Ẹ bá subscribe sí YouTube channel mi láti lè tún gbádùn ọ̀kan òjọ̀kan òwe. Ọlọ́run ọba yóò máa pẹ̀lú wa. Ìná kò sì ní tán lápò ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo bí a ti ń tọwọ́ bàpò, a ó máa rọ́wọ́ yọ ni. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá tó bí mi ló ń jẹ́ Àbíóyè. Ire o.